Ọmọyẹlé gan-an ní Nàìjíríà nílò ṣé yóò lè débẹ̀ là ń wò òtítọ́ ọ̀rọ̀ nìyí o. Ọmọyẹlé gan-an ní Nàìjíríà nílò ṣé yóò lè débẹ̀ là ń wò òtítọ́ ọ̀rọ̀ nìyí o. Ṣé ti rẹ́dí Nàìjíríà láyé kúrò nínú iṣẹ́ o. Ọmọyẹlé gan-an lè báyà ṣòwò rẹ̀ ló lè tó lè yí ṣe. Ọmọyẹlé gan-an ní Nàìjíríà nílò ṣé yóò lè débẹ̀ là ń wò òtítọ́ ọ̀rọ̀ nìyí o. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Káàbọ̀ ọmọ ẹ̀. Mo kí gbogbo ọmọ Nàìjíríà. Ọ̀nà ń dáhùn. Nílẹ̀ yìí ni àbí nílẹ̀ òkèèrè. Gbogbo ìjọba bá ti ń bọ́ wa. Àjọkú election tó dé bá wa. Pọ̀pọ̀ sì ti dé. Ó ń bọ̀ lóko ó ń bọ̀ lódò. Dùgbẹ̀dùgbẹ̀ ti fẹ́ já. Kíní kan ò ní dé kó kọjá ogún. Ogun ni. Ìyàn tá a dógún ọdún fún kọ́mọ́yọ̀ láyọ̀ jù. Ogún ọdún fẹ́ pé o. Bó ti wù kó pẹ́ tó. Ogún ọdún ọ̀kàárọ̀ dandan. Ó di dandan. Ìdìbò ń bọ̀ lọ́nà là ń wé láti gbà pípẹ́. Láti di ọdún tó lọ. Kì í sọdún kì í ṣoṣù mọ́. Kò pọ́sẹ̀ méjì. Ọjọ́ bíi mélòó kan ládìbò nílẹ̀ wa. Ṣé táyà rẹ tuntun? Lórí ìdìbò ọ̀hún ni mo fi sọ nípa Ọmọyẹlé Sowore níjọ́sí. Bẹ́ẹ̀ bá gbàgbé. Tí mo pè é ní Ọmọyẹlé Sowore. Ká ní Sowore gan. Tí mo pè é ní Who is Ọmọyẹlé Sowore. Ká ní Sowore gan. Nínú ẹ̀ ni mo ti ní ká ẹ máa múra sílẹ̀ fún apá kejì. Bẹ́ẹ̀ kó àmì tí bà. Adájọ́ mọ́tàsí. Ìwọ lọ ń jẹ́ báwọn. Asọ̀rọ̀ mọ́yẹ̀. Bírú wọn bá sọnù ó yẹ kéèyàn wà. Ọ̀tí ẹ̀ lé sọnù. Àti pé Bẹ́ẹ̀ kí ni ọjọ́? ọ̀rọ̀ ń bẹ ní kóniláyà sókè. Àbí? Ẹni tó lọ̀rọ̀ ló ní ìfọ̀kànbalẹ̀. Olómọ tó fẹ́ sọ. Aránmọ́lájò ní wọ̀nà kankan. Ó fẹ́ dé ó fẹ́ dé. Òréré kan ò sì ní jìn títí kọ́ mọ́ ní ìpẹ̀kun. Yóò ní di ẹ̀ndì. Gbogbo tó bá ti ní part 1 ní part 2. Concluding part. Gbogbo èyí tó bá ti ní bẹ̀rẹ̀ láyé ní lópin. Ó di dandan o. Ọlọ́run ọba mi nìkan ni ò ní tán. Kábíyèsí o. Ọlọ́run ọba mi nìkan ni ò sì ní sọ̀rọ̀ kọ́ mọ́ sí bẹ́ẹ̀. Adájọ́ mọ́tàsí ni. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò. Welcome boy. Apá kejì ìta ni Ọmọyẹlé Sowore mo gbé dé. Bá a ṣe ṣèlérí lọ́jọ́ sí. Ẹ̀yin ènìyàn mi gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n onílàákàyè. Bẹ́ẹ̀ má bá a gbọ́. Mo fẹ́ kẹ́ ẹ bá mi fi ara balẹ̀. Ìyàwó tẹ́sẹ̀sẹ̀. Kẹ́ ẹ sì bá mi fi làákàyè gbé ọ̀rọ̀ ń yẹ̀wò síra Bẹ́ẹ̀ ṣe wọn. máa bá a fi gbé. Ọlọ́run nìkan ṣoṣo ni ọba tí ń fi ọba jẹ. Ọ́nì. Allah nìkan tún lọ́ba tó lè rọba lóyè. Omi tí ó ti ìjọba ni. Èmi ò lágbára kankan. Inú agogo dẹni ti wá. Ìbò kan péré lèmi ní. N ó sì dé fún Ọmọyẹlé Sowore. Àtẹ̀mí gan. Àti èmi àti ẹbí mi. Àjọkọ̀wọ́ mi ni. Bọ̀tì. Àmọ́ sẹ́. Nínú part 1 tí mo gbé jáde. Bá a ṣe lọ́jọ́ sí Mo gan. béèrè àwọn ìbéèrè kan tó sòódó. Tó fẹ́ dàn kíákíá. Àkọ́kọ́ ni Pé pé kí ni ọjẹ́? ṣé Ọmọyẹlé lè wọlé gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà? Ní February 16. Èkejì ni pé tí ó bá wọlé kí ni nǹkan tá a lè ṣe? Kí lójúṣe wa? Ẹ̀kẹta ni pé tí ó bá wọlé ńkọ́? Kí ló yẹ kó ṣẹlẹ̀ lẹ́yìn ìdìbò? Kí ni tí ó ṣẹlẹ̀? Àti wá dójú ọ̀gbagadè. Gbangba ló yẹ. Mo níná jó lórí omi nù. Irú ẹ̀ ló yẹ kẹ́ béèrè pé kí n rèé kó wá. Ọmọ pọ́ ti kó dé. Gbangba là á ṣe gbangba. Gbàgàdà la yọ. Bẹ́sìn ọba bá kú ojúde ọba là á sin sí. Ẹ̀sìn ọlá ni. Pàjẹ́ bàálẹ́rù. Kò sí ní tó fẹ́ pàgbàjẹ́ tá à ní bá po lórí ẹ̀. Ìyàlẹ̀ lásán ni. Àìlèjà nílé bàbá mi ò débi. Ọ̀lẹ́lẹ́lẹ́yìn. Bí èèyàn bá lè jà. Ọ̀dàn iwájú ta lé bàbá ẹni gbèjà ẹni. Ògòdù ó tán. Àìtódò tọ̀ sí ni kọ̀ǹkọ̀ díjú àkèrè díjú. Kí ló gbé abẹ́? Ìdìbò ọ̀hún ti dé tán. Ó ti ń kalẹ̀ kó bá. À ń sá pamọ́ òsì ń bẹ̀. Gbàgede ti dojú ẹ̀. Àwa ọ̀dọ́ fẹ́ gbọ́ rìsọ́ọ̀tì ara wa. A fẹ́ mọ tá à ń pè é. A fẹ́ wí fún gbogbo àgbáyé bá a ti múra sí. A sì fẹ́ ṣàlàyé fún wọn. Pé lóòótọ́ we are not too young to rule. A fẹ́ gbọ́jọ́ ọ̀la. But Àmọ́. lóòótọ́ ni mo wí fún ìwọ yóòtù tí ń gbọ́ mi. Àkàdá sọ́dọ̀. Pé tá a bá dìbò fún ọ̀kan nínú Buhari àti Àtíkù. Grandpa ò lè méjì. A kan kísà níyọ. Ìyá ò jẹ palaba A orí jẹ wa. kínní kan. Original ìyà ló kọ A rẹ̀. tún dẹ́wù ìyá gan. Ìdájọ́ kí lẹ fẹ́ rí gbà o. I wonder o. Lọ́wọ́ ẹni tẹ́ ẹ ti fìyà jẹ tó padà wá jọba. Ìbò fún Buhari àti Àtíkù ni ìbò sí ìfàsẹ́yìn. Ní sípọ̀jú. Ìbò sí ìyà jẹmumi sí. Ìwọ̀n. Ìbò sí ẹ̀tàn. Ìbò sí ebi ọ̀pàpà ńlá. Ìbò sí bìṣẹ́ṣẹ̀. Ìbò sí ọ̀wọ́n gógó oúnjẹ. Ìbò sí sọ́bsidì. Ìbò sí ọ̀wọ́n gógó epo bẹtiróòlù. Ìbò sí. Ìbò sí ìyanijẹ. Ìṣòwò òlú mọ́kúmọ́kú. Ìbò sí kàbá. Àti ìdìbò sí another 4 wasted Tí ò years. ní nítumọ̀. Kì í ṣe pé orí wa lọ́rọ̀ mọ́yà tó bẹ́ẹ̀. Kò máa lànà. Àwọn bàbá wa ló ti jẹ àjàrà. Jẹkújẹ sí ni. Eyín sì ń kàwọ́ ọmọ. Kí ló wá dé? What an irony of life. Wáyé lóde. Kò sí nǹkan tá a lè ṣe. Àbí? Bí yóò ṣe máa rí lọ títí ayé nù. Kò sí solution. A máa fi ojú wa rí ẹ̀tọ́ wa. A sì ní lè débẹ̀. Ojú wọn mọ̀ tó. Wọ́n máa rẹ́ wa jẹ lójúkorojú. Ẹnu ò ní bà. A sì tún sọ àwọn ọ̀pẹ́sọ̀ wa dòrìṣà kúnlẹ̀ bọ. Suffering and Kí smiling. ni ìdí tá a fi ní ìdí Ọmọyẹlé Sowore láti wá jẹ pírẹsidẹ́ǹtì Mo wa? fẹ́ bẹ̀rẹ̀ náà. Tàbí kí n pé Pé kí ni ọjẹ́? kí ni reason tá a fi ní ìdí ẹ̀jẹ̀ tuntun gẹ́gẹ́ bí leaders? Gẹ́gẹ́ bí youth.
tútù. torí gbogbo àwọn tí ń bẹ níbẹ̀ lọ́wọ́ wọ́n ti wà outdated wọ́n ti expire. lẹ́yìn agbára tí wọn ò fẹ́ kó kúrò lọ́wọ́ wọn. wọ́n ti dán mẹ́kì. ọgbọ́n ìtàn nìkan ló wà nínú ọpọlọ wọn. ọgbọ́n kọ́bọ̀ sí lórí wọn. ọgbọ́n kí wọ́n lu jìbìtì nìkan ni wọ́n gbọ́n. aṣọ òlé oṣù. wọ́n mú wá sìn bí ẹrú. wọn ò sì fẹ́ ká jẹ àjàbọ́kù lábẹ́ ìmúnisìn. wọ́n rẹ̀ wá jẹ. wọ́n ti lo àwọn bàbá wa lẹ́rú o. wọ́n tó rẹ̀ wá tà. wọ́n tún lo àwa náà lọ́wọ́lọ́wọ́. àwọn ọmọ wa wá ń kọ́. wọ́n sì tún múra láti lo àrọ́mọdọ́mọ wa. ọlọ́ọ̀ni fún ọ sí. ẹ lọ sí àwọn political appointment káàkiri. ẹ lọ yẹ̀ wò. ẹ rí i pé ọmọ àwọn olórí burúkú tí ń pera wọn ní leaders wọ̀nyí nìkan lè máa bá níbẹ̀. Yorùbá sì ní bẹ́ẹ̀ni tá a gbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde. ẹni ó gbọ́wọ́lé ni lórí òní gbìyànjú àti yíṣẹ́ padà. ìṣòro tá a wá bá pàdé lójú ọ̀nà àti kó ìlókò ìmúnisìn. ni pé ìwọ̀nba péréte nínú wa like 3 to 5% péré ìlọ́rẹ́dì láti kó lábẹ́ ìmúnisìn. 95 to 97% tó kù. ìgbé ayé wọn ti tẹ́ wọn lọ́rùn. bẹ́ẹ̀ ló bá wọn lára mu. ìyà àtìṣẹ́ ti tẹ́ wọn lọ́rùn. ìpọ́njú ti bá wọn láwọ̀ mu. èyí ló fún wa ní ìrẹ̀wẹ̀sì ọkàn díẹ̀. ṣùgbọ́n aṣèrà wa lọ́kàn le. pé bàbá tiẹ̀ jàǹfààní ta torí ẹ̀ ń jà á lé lórí. tá a bá lè ṣiṣẹ́ lè fún àrọ́mọdọ́mọ wa. wọn ò ní ṣépè fún wa. àdúrà ni wọ́n mọ̀ fi ránṣẹ́ sí wa lọ́jọ́ iwájú. ìdí tá a fi nílò ẹ̀jẹ̀ tuntun ní òṣèlú nù. nínú àwọn tó wá pera wọn ní new blood. àní nínú àwọn tó jáde tí wọ́n ń dupò pírẹsidẹ́ǹtì. Ọmọyẹlé Sowore nìkan ló serious. ó nìkan ló wẹ̀ tó yẹ kankan. ó nìkan ló kára másìkí. bí ẹni tó rẹ́dì láti jà rẹ̀. Ezekwesili ń tanra rẹ̀ láti day one ni. torí kò sí ẹni tí ó dìbò fóbìnrin ní Nàìjíríà. ní Nàìjíríà tá a wáyé bóyá bíi pírẹsidẹ́ǹtì tàbí gómìnà ẹnì kankan ò ní dìbò fóbìnrin. àwọn ibi tẹ́ ẹgbẹ́ lè máa rí obìnrin ní house of rep house of assembly àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yẹ kó tí mọ̀ pẹ̀lú ẹnìkan láti ṣe igbákejì ni. àwọn lọ̀rọ̀ tiẹ̀ jọ kò sí lára ẹran. mọ́gàlú àti dúró tó yẹ ò serious. ṣé Lagos state nìkan ni yóò dìbò pírẹsidẹ́ǹtì ni. Ọmọyẹlé Sowore nìkan ní káàkiri. in fact ó gbìyànjú díẹ̀. ìdí tá a fi nílò Sowore ni pé kò kówó òṣèlú jẹ́ǹbì kankan. bẹ́ẹ̀ ni ò ní godfather. kò sẹ́ni tó fẹ́ pawó Nàìjíríà fún. bẹ́ẹ̀ ni ò ní liver láti kó owó jẹ. èkejì tó ni pé ọmọ àṣírí àwọn òbílẹ̀ jẹ́. àwọn wèrè tó wo wá ń bẹ lọ́wọ́ ẹ̀. he will do something different. tá a bá fún láàyè láti ṣèjọba. bẹ́ẹ̀tì ó dunni púpọ̀ yéye. mo ń sunkún àsúnú ni bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. wípé Ọmọyẹlé Sowore ò lè jà rẹ̀ ní 2019 yóò and again àti lọ́jọ́ iwájú. bàbá gbìyànjú láti correct àwọn impression kan. bàbá gbìyànjú láti gbé àwọn ìgbésẹ̀ kan. gbogbo àwọn pastor àti prophet tó ń revision yẹn. pastor àti wòlíì èké ni wọ́n. wọ́n ń predate lásán ni wọn ò rí nǹkan kan. in fact gbẹ̀yàn bá ní tanra rẹ̀ Sowore ò lè wọlé state ẹyọ kan. ṣé ẹ gbàgbé pé kí ló lè ṣẹlẹ̀ tí ò fi lè wọlé mo tún béèrè. àkọ́kọ́ ìdí pàtàkì ni pé Ọmọyẹlé Sowore ti pẹ́ jòkó tó jáde. yóò jí ni àbí yóò gbé. èèyàn lè jáde láàrin ọdún kan péré. kírú ẹni bẹ́ẹ̀ ó sì jà rẹ̀. ní Nàìjíríà tá a wà yìí ni ó yẹ kí Sowore ó ti jáde láti 2016. kó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ lábẹ́lẹ̀. ó yẹ ká ti mọ̀ ọ́ síwájú. kì í sọ̀rọ̀ oṣù mẹ́fà tàbí ọdún kan. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò Mr. No Time. No time to check time. No time to waste time. No time to delay time. ẹ jẹ́ kí n bù ú ní àbùká bí ẹran ìgbẹ́. kí n gé pépè bí awọ bàbá onísọ̀nà. kí n ṣe kánkànkan bí olè ń wúre. ẹgbẹ́ òṣèlú AAC ò ní structure gidi. wọn ò tí ì ní foundation tó lè gbélé dúró. gómìnà mélòó lọ́jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú AAC. ìpínlẹ̀ wo àti ìpínlẹ̀ wo. èèyàn mélòó ló fẹ́ díje dupò
ìdìbò Federal House of Representatives àti ti èèyàn mélòó ní lọ sí House of Assembly I wonder o. State House of Assemblies mélòó lọ́mọ ẹgbẹ́ òṣèlú AAC tí ń díje kánà máa dáhùn ìpínlẹ̀ mélòó ni wọ́n ti ní party secretariat láti ẹ̀ o ní pàpà presently ọmọ ẹgbẹ́ òṣèlú AAC mélòó mélòó ni ẹ́ ní ń bẹ nínú ìjọba tí ń bẹ lóde wá ìta wa fẹ́ tanra wa ọjà dìsífà báwo lẹ̀ wúláyà kápá ó gánmọ́ yàtọ̀ síra wọn ìpínlẹ̀ mélòó ni wọ́n ti dá Sowore mọ̀ fúnra ẹ̀ lẹ́yìn Èkó lẹ́yìn ìpínlẹ̀ Èkó nìkan Sowore ò sì lè wọlé ní Lagos State lọ́wọ́ Jagaban so ó yẹ kí AAC ò ní party secretariat kan ó kéré jù ìyẹn ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan gbogbo 36 ó yẹ kó ṣiṣẹ́ lórí àwọn candidate ẹ̀ ń wo sí other political ní gbogbo posts state bíi senators House of Rep members àti ti state State House of Assembly members àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn ní state kọ̀ọ̀kan abóròpó nìkan lè dá wọlé ni láíláí ká ló ní òǹdíje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú AAC ní gbogbo state ní gbogbo ìpínlẹ̀ àwọn wọ̀nyẹn ni ó máa host ẹ̀ fún campaign ni wọ́n mọ̀ rúùtù tó bá ẹ̀ ti fẹ́ lọ sí ìpínlẹ̀ wọ́n wọn mọ̀ gbà lálejò and that is the reason why sí kíni tí ọkàn ẹgbẹ́ òṣèlú APC olè àkọ́kọ́ àti ti PDP fi balẹ̀ rẹ̀múrẹ́mú atọ́lẹ̀ kejì wọ́n ní lọ́kàn wípé pé kíni sẹ́ àwọn ìsínwẹ́wẹ́ lọ́jáde tó fẹ́ fèsì àwọn tí wọ́n jáde lẹ́nu ọmọ àkùkọ wọn ò lógbe lórí èyí tó lógbe lórí nu wọn lọ́gàn lẹ́sẹ̀ kò tí tó jẹnu èyí tó lógbe lórí tó sì lọ́gàn lẹ́sẹ̀ ò lè kọ́ ariwo lásán làwọn èyí ń pa ojú àbáwọn olómi nú àwọn èyí ò tó láti confront wa ọmọjọ́ òní another vital reason ni pé pé kíni ọjẹ́ ààrẹ yóò tì nìkan ní Sowore ti popular àwọn ìyàwó kì í ṣe majority yóò ti o àwọn tó wà nẹ́ẹ̀tì ìwọ̀nba péréte àwọn tó wà lórí social media àwọn ní tó wà online mélòó nínú àwọn wọ̀nyẹn ló ní voters card I wonder o tí wọ́n bá ní mélòó nínú wọn ló máa jáde láti dìbò ṣé gbogbo wọn ni kàkà kí wọ́n jáde dìbò lọ́jọ́ election lọ́jọ́ náà gan àwọn obìnrin ó gba ilé boyfriend wọn lọ ọ̀nà wọn ṣe yọ àwọn ọkùnrin ó kàǹpù àwọn obìnrin sílé bàbá tó lè ti kú wọ́n ní báwọn ti ẹ̀kúkú dìbò náà wọn ò kúkú ní ka ìbò àwọn ìtàn tí ń di àwọn àgbà tó sì lè dìbò wọn ò gbọ́ nípa Sowore kankan àwọn ni wọn ò mọ̀ ẹ lọ yìí ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀ẹ́dógún náà ẹ dé ìpínlẹ̀ Èkìtì kẹ́ ẹ dé Oǹdó àbí ẹ lọ ìpínlẹ̀ Kwara kẹ́ ẹ dé Kogi ẹ fẹsẹ̀ dé gbogbo ẹ ẹ̀ fẹsẹ̀ kan dé ìpínlẹ̀ Ògùn àwọn èèyàn gàtàgàtà lọ́mọ Ọmọyẹlé Sowore àwọn èèyàn tètè wọn kàn sí ń gbọ́ sétí náà ni o kò dá mọ́ gan mélòó nínú wọn ló fẹ́ dìbò fún wọn mẹ́pẹ́ tó ti jáde àwọn ìyálọ́jà babalájẹ́ lọ́yẹ kó tọ̀ lọ àwọn oníṣòwò àwọn oníṣẹ́ ọwọ́ àwọn oníṣòwò ní ń dìbò kẹsì àwọn ọ̀dọ́ àwọn onímọ́tò pẹ̀lú ọlọ́kadà tó fẹ́ kówó epo wálẹ̀ lọ́kọ̀ ojú ọ̀nà tó àwọn oníṣòwò tó fẹ́ kí wọ́n sí bọ́dà tó fẹ́ gbóúnjẹ kí wọ́n lè ráàyè kó ráìsì tọ́kì àtòróró wọlé rẹpẹtẹ wọ́n yóò rọjú àwọn wọ̀nyẹn ni wọ́n ń dìbò àwọn náà ń jáde kì í sàwọn tí ń janu tí ń sàṣe lórí social media orí mẹ́díà làwọn èèyàn grassroots ló yẹ kó ṣiṣẹ́ púpọ̀ lé lórí ìpìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ kò yẹ kó bèsì publicity lórí social media mélòó ló wà ń bẹ̀ Nàìjíríà ò tí ì advance dé level yẹn ẹ̀ wọ́n ń dá o social media kí kẹ̀ ni ń jẹ́ bẹ́ẹ̀ we are just a beginner kú dáwọn ẹ̀ mélòó nínú youth ló rówó ra data àbí èyí tó rówó ra data ò ní fóònù gidi lọ́wọ́ òní bọ́ọ̀sì sẹ́ni tó fẹ́ manage 10 megabyte lọ́sẹ̀ kan weekly sub lẹ́ni kọ́ download nǹkan 20 megabyte kí ni ó fi kún ẹ̀tún wá ní tó bá download ẹ̀ tá kó tún share rẹ̀ iṣẹ́ láti bẹ oníṣòwò rẹ ti ń fèèlì lọ ẹni tí ní pọ́blì bó o ní data gan nẹ́tíwọ̀kì ń kọ́ o àbí náà nígbà tó o bá ní kó o stream tí nẹ́tíwọ̀kì ò bá dáa kò tán gbé lọ́ba bínú pa lọ́ọ̀bà kúra rẹ kúrò lórí YouTube ẹ̀yin lẹ́ẹ̀mẹ́jẹ abẹ́ni tí ò ríṣẹ́ sí lọ́fẹ́ mọ bọ́ọ̀nù dátà kiri mo ní ó ti àìmọye èèyàn tí mo sẹ́ndì ọdíò mi sí tọ́kàn mọ́jú tí wọ́n ní kí n ṣe àwọn ní dátà wọ́n ní ká fi dátà kí sí àwọn tó fi dánlóòdù rẹ̀ àtàlẹ́ ìmọ̀ tó kàn ẹ̀rín mo rín ẹ̀ omi sì ń jáde lójú mi ọjọ́ ọ̀la wa nù àwọn tó wà lókè òkun ni majority àwọn ni o àwọn tí ń wò wá lórí YouTube àwọn ni mélòó nínú wọn ni ó wà torí tiẹ̀ wálé ìwà láti wá dìbò fún ọ àwọn ń dá ọ̀pọ̀ nínú àwọn tí ń bẹ ní ìpínlẹ̀ tó kù ní ọ̀dá ọmọ wọn ò gbọ́ pẹ́ tó o bá níṣẹ́ ti gbọ́ nípa Ọmọyẹlé Sowore ni wọ́n dáhùn wọ́n á ní tébúlẹ̀tì wo ní jẹ́ bẹ́ẹ̀ oògùn wo ni ojúmọ̀ rí nǹkan o ó lágbára wọ́n láwọn ọmọ Sowore kankan o wọn ò mẹ́gbẹ́ jẹ́ wọ́n rí Sowore gẹ́gẹ́ bí another candidate wọ́n á ní ilé náà tiẹ̀ fẹ́ díje bóyá ní family house àwọn tí wọ́n ti rọ̀ yìí sínú ẹgbẹ́ òṣèlú APC àti PDP tí wọ́n ti ní tí wọ́n ń pín bẹ̀ lọ́dún ó yẹ kí Sowore ó ṣiṣẹ́ púpọ̀ lórí local jingles in all indigenous languages ní gbogbo èdè abínibí lédè Calabar lédè Ìjẹ̀ṣà lédè Ìdìbò lédè Ìgbómìnà ní Ìjẹ̀ṣà lédè Ifẹ̀ nítọ̀yọ́ lédè Ìjẹ̀bú lédè Èkìtì lédè Ìjẹ̀bú lédè Èkìtì lédè
Ẹ̀gbá, Oǹdó, Èkìtì, Kogi àti Yorùbá pọ́nbélé kọ́ wá ṣe àwọn kan ní pidgin àti Gẹ̀ẹ́sì kọ̀ọ̀kan. díẹ̀ nínú àwọn onígírámà ní jáde dìbò. wo election ìpínlẹ̀ Èkìtì ni bọ́ọ̀ bá wo ti Èkìtì sóò ti ìpínlẹ̀ Ọ̀ṣun náà. báńkàsì mélòó, ẹnjìníà mélòó, lawyers mélòó lórí láàrin àwọn tó jáde. kò sí ní tọ́ka àwọn tó fẹ́ dìbò pẹ̀lú gírámà o. illiterate lọ́ráyè àti dìbò. I'm very sorry to use that language. àbí kí n sọ wípé àwa illiterate la rẹ́dì láti dìbò. majority nínú àwọn tó kàwé tó sì ní access sí social media. ilé ni wọ́n wà tí wọ́n ti máa follow election lórí social media o. gbogbo owó tó fi ń fò kiri bí ẹyẹ. advert orí rédíò àti tẹlifíṣàn ló yẹ kó o fi ṣe. kí ló tó ń wá kiri London Amẹ́ríkà tàbí Dublin. sáwọn ará Dublin ni yóò dìbò fún ọ ni. wàhálà rẹ ilé ló yẹ kó o ṣe sí jù. à ń lọ Ghana ń lọ Togo. bí ìgbà téèyàn kan màlúù kiri ni o. iṣẹ́ tí ń ṣe wá ti pọ̀ ju ká tẹ̀lé celebrity lọ. Two Face ò lè change mind ẹnì kankan. ṣé P-Square ni yóò bọ́ mi ni. another very important reason tí Sowore ò fi lè wọlé ni pé olè làwọn ẹgbẹ́ òṣèlú méjèèjì tó lórúkọ fà kalẹ̀. Buhari olè, Àtíkù olórí olè ló náà. olè fasos olè dìran ni wọ́n fẹ́ fèsì. wọ́n sì mọ̀ wípé bọ́ọ̀bá ìṣe mistake wọlé ò ní bẹ̀sù bẹ̀gbà láti tú àṣírí àwọn. they will surely do anything láti má lè jẹ́ kó débẹ̀. yàtọ̀ sí pé ó fi àwọn ṣẹ̀sín gbogbo tí àwọn ti ń jí bọ̀ gbogbo rẹ̀ lọ́gbà lọ́wọ́ àwọn. ẹni tó bá fẹ́ jàre Nàìjíríà ó ní láti jẹ́ olè gidi. ògbójú olè gidi kàtígórì olè tí wọ́n ń pè ní army robber. another very important reason tó ní pé Nàìjíríà ò lè kó nínú dìbò kó ṣe bẹ́ẹ̀. ọlọ́run ọba mi ń gbọ́ wọn ó dìbò wọn ó ṣe bẹ́ẹ̀. àwọn èèyàn ó gbowó lọ́wọ́ olùdìbò kí wọ́n tó dìbò. wọ́n ó gbowó kí wọ́n tó dìbò. irọ́ da ẹni tí ń pa gan ọ̀ lálàáfíà. wọ́n ó dìbò wọ́n ó ṣe bẹ́ẹ̀. wọ́n lẹ́ran kọ̀ lẹ́ran wọ́n ó ṣe bẹ́ẹ̀. APC àti PDP ló sì ti kówó kalẹ̀. mi ò dẹ̀ lè blame àwọn ẹni ẹlẹ́ni. kí n pé kí wọ́n má gbowó lọ́wọ́ àwọn olóṣèlú torí wọ́n ti jẹ́ kí ìṣẹ́ ọṣẹ́ wọn dọ́rùn. ojú ti pọ́n ọmọ Nàìjíríà ní àpọ́njò. ìwọ náà ò rí bí gbòòrò ṣe dání. wọ́n kó gbogbo owó kúrò nílẹ̀ kébi ó lè bá a pa wá tẹ́rùn. so that tí wọ́n bá ń há 10,000 naira lé wa lọ́wọ́ àtọmọdé àtàgbà wa á hàn bí ajágbẹ̀rán lẹ́bùnrin. Sowore ò sì rólé jà bẹ́ẹ̀ sì ni olówó tó lè ná fẹ́ nìkan. n tó máa sọ ni pé what nonsense torí pé mo fẹ́ sìn lókè tó máa náwó. Sowore tó ti fìdí rẹmi níbẹ̀ ń torí àwọn tó fẹ́ dìbò àwọn tó sì fẹ́ gbà fún wọn rẹ́dì láti gba owó ń tiwọn. iṣẹ́ tí ń ṣe wọn ti kọjá àlà ó kọjá tí wọ́n lè kọ owó lé lórí. ó dìgbà tí wọ́n bá dìbò tí wọ́n síbẹ̀ tán ọkàn wọn tó balẹ̀. ìgbà náà lójú wọn á wá wálẹ̀ lójú ẹni arọ̀ lóye. bọ̀tì kó tó di pé wọ́n dìbò wọ́n ní àwọn kì í ṣe dọ́ndú arígbìmáhe òré ìsàntagìrì. wọ́n ní orí sanmi ọ̀sángin orí gbàdá ọ̀gbàtọ̀wọ́ ẹ̀ kò tó rẹ̀ ní eégún lé lọ òjì ló ń jẹjẹ njó ló tó fẹ́ jèrè arọ́run. wọn lẹ́nu ìfọ̀tọ́sí ní pè é ní àrámù. owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ níbo Nàìjíríà owó lọ́jà Gàmbàrí ẹni tí ò lówó lè ṣòwò. ìdí ni pé wọ́n gbà pé òṣèlú ti di bísínẹ́sì. àwọn tí ń lọ síbẹ̀ náà ajá àwọn ò torí olówó ẹ̀ sọdẹ 90% nínú olùdìbò lọ́rẹ́dì láti gbowó lọ́wọ́ àwọn olùdíje ọ̀mọye billions of dollars tí Àtíkù fi di primary lásán rí. another very important reason tó ní pé àwa youth ò tí ì rẹ́dì àti ìṣetán láti kó nínú ìṣẹ́ tí ń ṣẹ́ wa bẹ́ẹ̀ sì làwọn tí ń bẹ níbẹ̀ ò tí ì rẹ́dì láti gbéjọba ilẹ̀ fẹ́ nìkan kò sí ní tá a lè ṣe wọ́n máa rí gẹ̀ o ìdí nìyí tí wọ́n fi ń lo indirect way
gẹ́gẹ́ bí traders money wọ́n ti advance. láti rig election sílẹ̀ wọ́n ń sanwó ìdìbò fún èèyàn náà kò sí ti jẹ́ traders money kan bì kan traders money kọ́. owó election ni wọ́n ń san kò sí mọ́ sọ́lá tó kò dùn. sí ti jẹ́ traders money níbì kan mo kúkú ti débẹ̀ báwọn wo tí wọ́n ń ṣe níbẹ̀ a ti súnmọ́ wọn béèrè. voters card ni wọ́n fi register ẹ̀ ìbò kan jáde ń bẹ̀. 10,000 naira ni wọ́n sì fún ọ Agbowó bò- ó ṣe photocopy voters card rẹ wá ẹ̀wọ̀n o. ó sì fògùn búra kó dìbò fún àwọn wọn alálẹ̀ dá sí. tí kò ti ṣe tán láti ná ju 10,000 naira ẹgbẹ́ òṣèlú APC lọ àtìkúlẹ̀ tí ó lè. ibi tó wú bá wá ṣiṣẹ́ dé ọ̀rọ̀ tó wọ́n bá ṣe ti. INEC àti security agents ó ṣe yòókù ilẹ̀ ni ó ti ẹ̀ gbé. sẹ́ẹ̀sì gbàgbé pé kí ni ọjẹ́. àwọn ni wọ́n ní sọ́jà àwọn ni. àwọn ni wọ́n ní ọlọ́pàá ọwọ́ wọn ló wà. àwọn ló ní civil defence Bẹ́ẹ̀ ni náà. àwọn sì tún ló ní àwọn ọmọ ọ̀ta tọ́gì. kórakúta wa bá pin pátápátá. lára ìdí pàtàkì tó sáwò. tí Ọmọyẹlé Sowore òfin ní lè wọlé pírẹsidẹ́ǹtì tó bá ń wí fún wọn. nítorí ni pé pé kí ni ọjẹ́. àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ Ẹ́. àwọn alátìlẹ́yìn rẹ̀ ni mo ń sọ o aṣọ bọ́tàsì kan. wọ́n ń jẹ́ kí Sowore ríra rẹ̀ ju gẹ́gẹ́ bó ṣe wà lọ wọ́n kọ́ bọ́ ju wọn ò ẹ̀. jẹ́ kó mọ̀ wípé pé kí ni ọjẹ́. it's just an ordinary citizen bí òjù bí náà. ó dìgbà tó bá wọlé kó tó di pírẹsidẹ́ǹtì kó tó di number one. ó dìgbà tó bá wọlé kó tó di pírẹsidẹ́ǹtì kó tó di number one. kò yàtọ̀ sí èmi Àkàndá lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ bákan náà gbogbo wa bí. ìdí ni pé mo lè gbé àpótí ìbò lọ́la ẹ nà. kí n sọ wípé mo fẹ́ jà rẹ èmi ò kú dìbò fún ẹ wọn. dìbò lẹ́ dìbò Àbí? ẹ ní dìbò lẹ́gbàbọ̀ mẹ́rin lọ bí ó bá wù yẹn ó yà. yẹ kí wọ́n accommodate àwọn èèyàn tó lè bá wọn ṣiṣẹ́ ẹ ó yẹ kí wọ́n lè accommodate àwọn èèyàn tó lè ràn wọ́n lọ́wọ́ ẹ gbọ́ pọlọ láàyè. àwọn tí ọmọ nípa òṣèlú ní sàyà gbangba àwọn ni. àgàn lọ̀rọ̀ ìlú kò ṣeé dágbé wọ́n tó bẹ́ẹ̀. bí èèyàn bá ń wá nǹkan ẹ gbogbo èèyàn ní kó mọ́ra ọkọ̀ tọmọdé tàgbà ni. ìdí ni pé kò sẹ́ni tí ò wúlò oníkálukú ní wúlò wọ́n tí. gbàkàrà wá gbẹ̀kọ́ lọ́mọdé fi mojú ẹni yóò sún mẹ́rin náà. àwọ̀ rẹ̀ kún ọ̀rẹ́ ni ẹyẹ wọ́n ta a kọ́ta. kì í wá ọ̀tá kún ọ̀tá kí lọ́ọ́ fi ṣe. tó o bá máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú tó tún pápá dìde. ẹ fa gbogbo èèyàn mọ́ra ni o òun náà ń gbọ́. torí pé ọgbọ́n ẹnìkan ò tó o kó o lè dá ṣe ní. bẹ́ẹ̀ ni mọ̀rẹ́ ẹnìkan ò jọ́bọ̀rọ̀ bẹ́ẹ̀ ni náà. ọ̀pọ̀ lẹ́sùn fi yagi lóko unity nu. ọ̀pọ̀ gírí ẹsẹ̀ ní yẹ̀nà ká fọwọ́sowọ́pọ̀. ọ̀pọ̀ ikán ní mọ́lé gbé kémi gbé. ọ̀pọ̀ oyin ní safara kájọ ṣe ni. ọ̀pọ̀ irun a sì má gìyàn bẹ́ẹ̀ ni náà. àìrèpọ̀ ní sọmẹjọ lófo ká fẹnu kò sójú kan. bọ́ká bá síwájú jagaba. tí ṣègbè tẹ̀lé kí òjòlá Ah. paramọ́lẹ̀ domijòkè olóró nù. àgbàdo àtàbìrù sóró ọmọ wa fọ̀rọ̀ domi tó rọ ọ̀rọ̀ bọ̀ káwọn lẹ́yìn kọ́wọ́ bọ̀. ẹni ọba wa lórí láyà kọ́ wà ní wa lẹ́gbẹ́ ọdẹ bàbá bẹ́ńtọ̀. alára very important reason tó sáwò. tí Ọmọyẹlé Sowore òfin lè wọlé bá ń ṣàlàyé tí ẹ̀. mo fẹ́ sáré mẹ́nubà nítorí àsìkò kò jẹ̀bi ẹ̀. ní Sowore gan fúnra rẹ̀ òun gẹ́gẹ́ fún ṣe rẹ̀. mọ̀ wípé ogun ìdílé gbóògùn a máa ní rẹ́mẹ́dì. ṣe mọ̀ wípé ogun ayé ó gbóògùn ní solution. ogun ọ̀tá gbóògùn òun náà ní. ogun ìdílé gbóògùn ìyá wà nǹkan ṣe sí. ogun ara ẹni ní ògbè tutù tí ọ̀gbẹ́ bọ ẹ̀yin ò ní rẹ́mẹ́dì. ogun tí ń bá Sowore rìn ní ìgbéraga ó ní gbéraga. bẹ́ẹ̀ sì rèé Ẹ̀hẹ́. òòsànìwà bẹ́ẹ̀ ni o. bàbá ti mọ̀ ọ́ sì mọ́ ní ṣe é gbé ní mọ̀ ó yà bọ́ dáadáa. ìwà activism ló sì wà lára ẹ̀ ẹ̀jẹ̀ yẹn wà lára ẹ̀. activist ò sì lè léde Nàìjíríà kò lè wẹ́ẹ̀k. Nàìjíríà ò fẹ́ pírẹsidẹ́ǹtì tí ò bìkítà ẹ̀ kéèyàn sọ̀rọ̀ ṣákálá ṣàkàṣàkà. ojú làgbáyà kò mọ̀ ọ̀rọ̀ sọ. àgbàlagbà kan kì í yánu Bẹ́ẹ̀ni náà. ẹni tí ó léèdì èèyàn bíi 200 million bá a ṣe pọ̀ tó ó yìí. gbọ́dọ̀ jẹ́ni tó ní sùúrù bẹ́ẹ̀ ni o. ẹni tí kì í yára sọ̀rọ̀ tó gba nǹkan mọ́ra. àtẹni tí kì í sọ̀rọ̀ àlùfànṣá Ọmọ jáde ìgbọ́dọ̀ kúrò ńbẹ̀. inú lóko ẹyẹ gbé ni Yorùbá wí o bẹ́ẹ̀ ni. ó kọ tá a sọmọ ẹni ẹ̀ a kì í jẹ́ kókó nínú ẹni ọ̀rọ̀ síkùn bí àgbà. ọmọ ẹgbàá lọ oníkíboore pọ̀ wá gbẹ̀kọ yóò yá dànù ni. ṣó rò pé yọ da olóni Ìgbà. ṣó rò pé yọ tẹ̀lé ọni Ìdáhùn. ọmọ wípé pé kí ni ọjẹ́. ẹni tí ọmọ bọ yóò ṣe bí ọ̀bọ yóò mọ gẹ́dẹ̀. ọgbọ́n tá a fi kọ́lé ti fi ró gẹ́gẹ́ tí fi dúró tán. tó èyí tá a fi sunlé ọ̀hún lásùn náírà Ẹgbẹ́ ọlọ́pọlọ ti bẹ̀rẹ̀. ọgbọ̀ọgbọ́n Ẹ̀. ẹ̀rọ pẹ̀lẹ́kùtù. sùúrù Ẹ̀. àyénìke Díẹ̀díẹ̀. àyénìpadà Àyíní díẹ̀díẹ̀. ìbẹ̀ bá làáhọ̀dí bẹ́ẹ̀ ni náà. bàbá họ láàrin àjẹ́ínú ń gbọ́dọ̀ pé ní o. bí èèyàn bá sọ̀rọ̀ tó lè bàlújẹ́ Ẹ̀. irú ẹni bẹ́ẹ̀ ò ní leadership quality ọ̀rọ̀ ní yorùbá lápò. àgbà sọ̀rọ̀ kan yìí ni o Àbí? ọjọ́ orí sì kọ́ làgbà Bẹ́ẹ̀ni. ó pàdé àgbà lọ́nà Ẹ̀. onídàádi ẹ jọ̀wọ́ ẹ kọ́ mi lọ́gbọ́n ẹ sà fún mi lọ́gbọ́n díẹ̀. tó bá jẹ́ pé agọ̀ ló bá dàgbà ńkọ́ ọgbà bẹ́ẹ̀ ni o. ṣebí tí èèyàn bá ní ni yóò fi tọrẹ kò sáà ní yá mi. àgbà sí ọ̀rọ̀ kù sínú ni Àgbà sọ̀rọ̀ tán. àgbà kì í sọ àsọtán Ẹ̀. ẹ̀jẹ̀ mi àti Sowore fẹ́ papọ̀ díẹ̀ jẹ́ ká nǹkan náà ní. àwa diplomatic àbí. àwa pragmatic ó ti ni bí ló sọ. Mósè ni wá ọ̀pá ń bẹ lọ́wọ́. a kì í ṣe Áárónì ẹ̀yin ò kàkà ló lò ní. oní diplomacy ló sì lè léde wa ó ti rí nù.
nù. kò sẹ́ni tí ń gbàdúrà ìjọba kanjú kó. láìlábí àbáṣà. tàwé àbáṣà yẹn ti kọ́ alọ́gbọ́n. a ti kọ́ gbọ́n bẹ́ẹ̀. wọ́n ń pe Buhari ní jòbìrìlù kò dún pẹ́kẹ́. wọ́n kàn ń wọ́n ni. wọ́n pe Goodluck ní dọ̀dọ̀yọ̀ kò sọ̀rọ̀. wọ́n ní àwọn ọmọ wọ́n pe Ọbásanjọ́ ní ìnàkí kò wé nǹkan kan. bàbá ọ́gìlì díẹ̀. tó bá jẹ́ Sowore ni wọ́n sọ gbogbo ìyẹn sí ni. kò lè gbà. ó lè pé kí wọ́n lọ bẹ́ ẹni tó sọ bẹ́ẹ̀ lórí. mo jẹ́rìí ẹ̀. àsọtá ọ̀rọ̀ kó bá ní ni. àbí. àsọtá ọ̀rọ̀ ló kó bá Sowore. ọmọ bá ti sọ̀rọ̀. màá stọ́ọ̀pù èyí máa rí. tọwọ́ èyí bọlẹ̀. màá tú àṣírí tọ̀hún. a máa léwọ̀n yìí. ẹni tó ń sọ̀rọ̀ ṣàkàṣàkà lórí tẹlifíṣàn. ṣàkàṣàkà. ó ń bu Ọbásanjọ́ lórí National TV. ẹ gbọ́dọ̀ wú. ọmọdé tó ní tí ń bá dàgbà. orí ẹyẹlé ló ń wọ́n máa jẹ. orí ẹyẹlé gọ̀. orí ẹyẹlé ò ní jọ́ dàgbà. àbí náà. asọ́kù ìtàn ní mẹ́gún díjọ rẹ sílẹ̀. ó ti rí lọ sọ. ibi tó yẹ kéégún ti dógbowó. tó bá rántí ìtàn. efele. yóò sọ pé kí wọ́n máa ja ọ̀rẹ́ lọ ní. àwọn àwọn yàdà rẹ̀. ẹni abáfẹ́ tà. títù láàtú. Bíbọ́ là á bọ̀. títàn láàtàn. Pẹ̀lẹ́kùtù ni. bíbọ́ là á bọ̀. Ọgbà girigiri. ọgbọ́n la sì fi pẹ́ mọ́. àyà gbangba la fi péjò. táyọ̀ òkì. pẹ̀lẹ́kùtù la fi roko ìdí ọ̀pẹ. ó ti rí nù. ọgbọ́n inú lejò ń lò. Àbí? àbí ejò tí ò lẹ́sẹ̀. tí ò lọ́wọ́. o lè sáré jọ̀kùn tó nígbà ẹsẹ̀ lọ. Ayọ̀lẹ́yẹ mọ̀lẹ́lẹ̀. leaders always lead by example. Wọ́n gbọ́dọ̀ láwò kọ́ ṣe. ẹni tí ó jẹ baálẹ̀ ó di dandan kọ́kọ́ tẹ̀lúdò. Nígbà tí oníjọba lórí. a kì í joyè sínú ebè. Àbí kó- bẹ́ẹ̀ la kì í joyè sáàrin kò poroko. bọ́ sí wúnà. lóòótọ́ ni o. pé kí ni. pé kò sí ẹni tó pé tán. àbí. a kì í wáyé ká mọ̀ ìlànà kankan lára. yóò lábùkù kan. ìjà gbóró larùn Ìbàdàn. wọ́n ti dànù. kájà káforò gbé ní tẹ̀gbá aláké. wàhálà ti ń nu. kábọ̀ ni lóye ń tọ̀fà. kò sẹ́ni tí wọ́n lè káfẹnu gbọ́. júwe làrùn Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bẹ́ẹ̀ o. owó òde ń tọ̀yọ́ ilé òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àti ibà. nínú ikú bàbá yẹn. mọ̀ṣúmọ́tọ̀ ló bè kó jẹ́. ẹ ilé jíjó làbùkù wọ́n sẹ́yìn. sì ti jónu. èèyàn kan ò sì ní wáyà ìlàrùn kan lára. ìṣe o má ba. àbùkù Ọmọyẹlé Sowore. ní pé kí ni. ìgbéraga àtagídí inú wọ́n ni. ti pẹ̀lú gbéraga. tinú mi ni ń ṣe. kò má gbà bó mọ̀. ṣe yẹ kí nǹkan rí nìyí. Ó gbọ́dọ̀ sí níbẹ̀. bá a ṣe gbọ́dọ̀ ṣe ó sì nìyí. gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. ọkàn ti activist ló sì wà nínú ẹ̀. ọjọ́ filẹ̀. ọ̀rọ̀ June 12 ní Sowore ń rò. ikú Abíọ́lá. kí lọ́kàn máa yíbò pẹ̀lú June 12 kan. I wonder o. a máa sojú kun ni. àbójẹ́ kánú. ìyẹn wá jẹ́ Biafra. I wonder o. àgbẹ̀ kí lọ́kàn ọmọ Haúsá pẹ̀lú June 12. àwọn kankan ni kò. wọ́n rí n tó wáyé lásìkò June 12. Ee. gẹ́gẹ́ bí àṣìṣe gan-an ni. yóò sì lè ṣẹlẹ̀ mọ́. wípé àwọn dìbò fún ẹ̀yà míì. láì kìí sí ẹ̀yà wọn. kò lè wọ́ọ̀kì mọ́. Moshood Kásìmọ̀ wọ Láwálé Abíọ́lá. Ee. ibi tó bá wà lónìí ilẹ̀ rẹ Kọ́lá ni o. foríjì ọ́. ó kọ́kọ́ wìn ní àti gbogbo ọmọ Yorùbá pátá. Ó change mentality. kó tó di June 12 ni. Ee. wọ́n ní ilé láti kọ́ ẹ̀sọ́ ròde. àbí. ọmọ tó bá sọ lẹ́nu ló fi àpò ìyàkọ́ para. ìyá ó sì jẹ́. bí òde bá lé ni. inú ilé ní ọ̀padà lé ni sí. lẹ́nu àwọn bàbá. a sì nítorí ipa fẹ́ rẹ̀ dẹ kábẹ́ẹ̀dẹ̀ jẹ́. àbí. tabako lẹ́dẹ̀ ibo la padà sí. ẹ̀jẹ̀ náà ni. Ọmọyẹlé Sowore ò tí ì ní 10%. àtọ́. láàrin ọmọ Yorùbá tó jẹ́ tiẹ̀. kò tí ì ní 5 kan. bóyá ló ní 2% ní East o. ọ̀ níbo. bóyá ló ní 1% ní Niger Delta. kò lè ní kankan 0% lókè ọya. kò lè ní. ngbà táwùsá ò ya wèrè. láíláí. ìran Yorùbá nìkan ní tara ilé tiẹ̀ lọ́pọ̀. àwọn òfin nù. Yorùbá ní ṣera wọn lọ́mọ ìyá Haúsá. àfẹ́ bàbá wa. ìrólá ọmọ Yorùbá nìkan ní fọ́n yẹlẹyẹlẹ. Ee. ojú kan ṣoṣo ni tàwọn Haúsá àti Fúlàní panú pọ̀ Ibì sí. kan náà lọ. tí wọ́n mọ̀ wípé ọmọ àwọn ní lábẹ̀ lọ́wọ́. ó gbàgbọ́. ọmọ àwọn ló sì tún ń díje nínú ẹgbẹ́ kejì. Ee. Sowore tó tún yẹ kọ́ mọ bẹ gbogbo àwọn tí ń bẹ nígboro àtẹsẹ̀ kòkó. pátápátá. káàkiri stéètì mẹ́fẹ̀ẹ̀fà tí ń bẹ nílẹ̀ Yorùbá délé dóko. àti gbogbo ìjọba tó àbílẹ̀. tún sọ̀rọ̀ àlùfàǹsá sí kábíyèsí kan. a ní ọmọ ọ̀rọ̀ sọ. ó lóun ò ní dọ̀bálẹ̀ fọ́ọ̀nì rìṣà. tó tó bẹ́ẹ̀. torí pẹ́pẹ́sẹ́ wọ́n dá òun dúró fún wákàtí mẹ́ta. ẹ̀ ń gbọ́ dáadáa. ìṣẹ̀lẹ̀ tó wáyé láàfin Ọ̀nìrìṣà. Ee. ọmọ àlè ní bíbí ńgọ̀ bá sọ nípa rẹ̀. àwọn sọ. mistake àkọ́kọ́ tí Sowore ṣe nílẹ̀ Yorùbá nù. ó ti bẹ̀rẹ̀ sí ní problem. ìfàsẹ́yìn ńlá ló sì mú bàǹbíṣan rẹ̀. ó kó bá rẹ̀ òun ni. lè mọ́mọ́ o. pé bí ọba mà kó jẹ́ kí n sọ fún ó un. mọ̀ báyìí. mistake àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe nìyẹn. Ee. ọ̀pọ̀ tọ́mọ mi lọ́ọ̀yà lẹ́nu. lọ́mọ pẹ̀ pé lásán. mo tún tẹ̀lé Sowore lẹ́yìn. kí ni tó rí. wọn ò mọ̀ wípé pé kí ni ó jẹ. mo ní special interest nínú ẹ̀ ni. gẹ́gẹ́ bí ọ̀dọ́. ìyẹn ò sì dé mi lọ́wọ́ ká má gbàǹgì ọ̀. láti advice rẹ̀ nítorí ẹ̀yàn ọ̀la. àwọn bá sọ̀rọ̀ gidi. ṣáwa lè torí pé gbòṣègbò ilé ká fi dáńjẹ kọjá ni. láíláí forever. Sowore dìgbàrú níwájú Ọ̀nìrìṣà. Ah.
àrífín àgbékínlá àrólé Oòduà àrífín ilé tó ń tẹ́gbín ọba tó jọba lọ àdàpọ̀ òwò tó ń tiyà ọba tí gbàdọ̀ bá dé ọba èmi òjò ìwọ òjò mi tí kì í jẹ́ kẹ́ni tá a jọ ń gbẹ̀dẹ̀ ọ bọ̀wọ̀ fún ni ìjọba gánà gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọ́n gbé ń léere tí èso máa ní bàbá kọ́kọ́ wọnú ilé kan ìyáálé ilé là kọ́kọ́ kí ẹlẹ́gbẹ̀rin ìgbákọ̀ àti bàbá bẹ̀ òǹdíje dupò ààrẹ kan ò ní lọ rèé kí sọ́tà nílé tàbí kọ́ lọ rèé kí ẹ́míà kọ́ wá lòun ò ní ṣe ráńkà dédè fọ́ba torí pé wọ́n dá òun dúró fún wákàtí mẹ́ta ni yóò jọsẹ ni àbí yóò fi wẹ̀ ọmọ Haúsá kì í fi ọba tí wọ́n ṣeré Yorùbá nìkan sọ larọ́ba fín ọmọ Yorùbá nìkan ní bíntín ìṣẹ̀ṣe tiwọn ìwo la Haúsá ò ní pè wá lọ́mọ àránkìrán sí Ṣòwòrẹ́ ọ̀dọ̀bálẹ̀ fọ́ nírìsà ìwọ̀sí ẹ̀gbìn ìdálẹ̀ mọ̀gúnyẹta alákatá ń sanbọ́ ìwọ sì fẹ́ kí àwọ̀ dúró ní polling unit látàárọ̀ dalẹ̀ kókókó torí ká lè dìbò fún ọ ìwọ sì fẹ́ ká wà ní polling unit fún odidi ọjọ́ kan gbáko torí látàárọ̀ láti débẹ̀ o lẹ́kọ̀ọ́rẹ́ ni ọmọ ni láti máa jí kúrò nílé nítorí ká lè bá a dìbò fún ọ wọn ò sì lè dúró wákàtí mẹ́ta péré láti rí olórí lọ́balọ́ba o sì ń fẹ́ kí gbogbo ọmọ Odùduwà gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ kóòtù òjìbé kí wọ́n dúró tì ọ́ lẹ́yìn láti jàre ibi yòówù kó gbé dàgbà so ti gbàgbé àṣà Yorùbá ni ọmọdé tó pàdé àgbà lọ́nà tí ò kéruku fún irú ọmọdé bẹ́ẹ̀ yóò sòjòjò àgbà dalẹ̀ ó bá mọ onírìṣà gẹ́gẹ́ bíi Sahara Reporters that was then ni o agbájé lówó bàbá ẹ̀ lóògùn fáfọ́ni mọ̀lẹ́bí tí wọ́n nìkan ní gẹ́gẹ́ bí ẹni tí ń wá nǹkan bá mú sùúrù fún kábíyèsí wọ́n kọ́kọ́ ṣe bí ọmọ Yorùbá gidi kí kábíyèsí pẹ̀lú ọ̀wọ̀ àtìrẹ̀lẹ̀ ìjòyè apá ọ̀tún pẹ̀lú ìjòyè apá sí ẹ̀rín músẹ́ ló bá fi wí fọ́ onírìṣà pé kábíyèsí ẹ sì mọ̀ pé oníròyìn ni mí o ẹ sì mọ̀ pé táìmù làwa ń bá ṣiṣẹ́ ẹ wá dá mi dúró fún didi wákàtí mẹ́ta wọ́n rí i pé ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnkọsẹ́ni ìgbésẹ̀ gangan kábíyèsí ìbáfẹ̀rín fà ó mẹ́ra kò sẹ́ni tí ìbáfẹ̀ nǹkan kan sí ọ lójú because ojúlówó ọmọ Odùduwà kankan ò ní lajúlẹ̀ kí èèyàn kankan tẹ́ńbẹ́lú onírìṣà àwọn tó tẹ̀lé Ṣòwòrẹ́ tó tún yẹ kí wọ́n tọ́ sọ́nà kò sí yàtọ̀ nínú ọmọ Bántálẹ́ ìkan ògbé kan ni wọ́n eégún ilé lábala àní wọ́n lọ yẹ kí kábíyèsí ó apologize ní pọ́bílíkì ká tó wí ká tó fọ̀ wọ́n ti ń sọ̀rọ̀ àlùfànṣá sí kábíyèsí lórí social media wọ́n nítorí pé wọ́n dá àwọn dúró kalẹ̀ wọ́n nítorí pé àwọn lọ sọ́dọ̀ Aláàfin bàbá mi ò dá wọn dúró pápá àpálà wọn rí bàbá mo lọ́bọ́ sásìkò tí ikú bàbá yèyé òbí sí ni à ń lọ́dọ̀ Aláàfin tí wọ́n ní àwọn lọ kí ni wọ́n mú bọ̀ o bàbá mi ti endorse Buhari for second term ó sì ti pledge support rẹ̀ fẹ́gbẹ́ òṣèlú APC kí wàá lè mú bọ̀ láti Ọ̀yọ́ tẹ́ ẹ lọ ṣe rí i pé ṣe lọ́dà bí ẹni pẹ́ kàn rí ló lọ well bàbá bless yín ṣá ogun tó fèsì Ṣòwòrẹ́ pọ̀ gidi gan ogun àwọn arúgbó tó fẹ́ kú sórí àlééfà ogun tribalism ogun religion ogun owó ogun youth tí ò tí ì rẹ́dì ogun àwọn ará òkè ọya tí ò fẹ́ kágbára ó kò lọ́dọ̀ wọn àtogun ara ẹni gẹ́gẹ́ bí mo ti là á kalẹ̀ síwájú bí Ṣòwòrẹ́ bá lè ṣiṣẹ́ lórí ìwọ̀n yìí kó tó di 2023 ó dá mi lójú pé ó sì lè jà rẹ tó bá di táìmù ti Yorùbá bí wọ́n ṣe sọ we can't take it back with force o a lè gba padà pẹ̀lú agídí ó ní the processing a ní láti liberate ara wa we need to work on youth mentality kí Ṣòwòrẹ́ ó sì ṣiṣẹ́ lórí emotion rẹ̀ kó tó di táìmù yẹn Obama ò dájú mọ́ ẹnìkan kó tó débẹ̀ o Nelson Mandela ò bóyá kó tó débẹ̀ Macron ò bó ẹgbẹ́ alátakò ní France Obama ò disrespect ẹnìkankan bọ́tì wọ́n jẹ́ kí gbogbo àgbáyé ọmọ tí wọ́n ní nínú wọ́n sì jẹ́ kí wọ́n mọ potential tí àwọn ní kí wọ́n tó dìbò rárá ńlá ti mọ̀ pé Obama ní ó wọlé Nàìjíríà kì í ṣèlú téèyàn ti lè fi agídí ṣèjọba o ọkọ̀ọ̀kan máa ń wé ní àwọn ará ilé rẹ̀ náà torí pé ilé láti kó ẹ̀ṣọ́ ròde ó involve everybody
kárí gbogbo èèyàn lọ́ngì àtọmọdé àtàlàgbà kò sẹ́ni tí ò láǹfààní tó lè ṣe ká ṣiṣẹ́ lórí àwọn ìyálọ́jà babalájé ká sì ṣiṣẹ́ lórí àwọn òbí wa ìdí tó fi yẹ kí wọ́n padà lẹ́yìn àwọn jẹgúdújẹrá olóṣèlú kí Sowore ó sì gbé activism kó lọ́kàn kó dín àsọtán ọ̀rọ̀ kùkú tó di táìmù yẹn kó sì bọ́ aṣọ ìgbéraga jóná bí Ọlọ́run bá wá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn tá a tún láǹfààní ní 2023 Ọlọ́run ọ̀tọ̀ asọ́nà láti rìn tó gbogbo ọmọ Nàìjíríà nílé lóko lọ́dọ̀ lẹ́yìn odi bó wù wá bí ó wù wá bó tẹ́ wa lọ́rùn bí ó tẹ́ wa lọ́rùn àbá àtàkìtì káforí sọlẹ̀ ọ̀kan nínú èṣù tá a láàfẹ́ ní ń bọ̀ padà Akíntọ́lá takuta ni ó kúrò ní kúrò ó sì ní ọwọ́ àwọn tí wọ́n pera wọn ní àgbà Yorùbá nínú ẹnikẹ́ni tó bá wá wọlé nínú APC tàbí PDP nǹkan là ń fẹ́ ní 2019 bọ̀tì ọ̀kan nínú àwọn méjèèjì ní kádàrá tó mú wá fún wa ìgbà náà làwọn pásítọ̀ èké ọ̀sẹ̀ sí gidi ẹ̀yin prophet of doom lásánlásán ẹ̀yin wèrè pásítọ̀ tẹ ní Buhari máa kú kó tó dọjọ́ election ẹ̀yin tẹ ní Sowore ní ó wọlé ẹni tó fẹ́ wọlé orúkọ rẹ̀ bẹ̀rẹ̀ láti X à ń dúró dè yín o a fẹ́ wo mírèkù tí ó ṣẹlẹ̀ bó tiẹ̀ jẹ́ wípé analysis lásán lè mí lè ṣe mọ̀tẹ́rù tí fìyàn jẹ pírẹ́sídẹ̀ǹtì mo tó bẹ́ẹ̀ láti fẹ́ nìkankan jà rẹ̀ ká ní mo ní agbára tó tó bẹ́ẹ̀ ni n bá kàn gbé Sowore kán mọ́ mo sì gbé lọ sí Aso Rock mo sì lé Buhari kúrò níbẹ̀ mo sì gbé Sowore sórí àga rẹ̀ tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò ẹni ọba ní àfikún tàbí àyọkúrò nínú analysis tí mo ṣe kalẹ̀ tàbí tó ní reason tó fi mọ̀ pé Sowore lè wọlé ẹ like page mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awikonko ẹ subscribe sí YouTube channel mi bákan náà Àkàndá ọ̀rọ̀ Awikonko ẹwà èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV àti ìkórìtà kò yé mi orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú lẹ́yìn ìdìbò ilé ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.